wàhálà ń bọ̀ o. Portable ní Koko Zaria Onimọto gbàyàwó òun. Títí di àkókò tá à ń kó ìròyìn yìí jọ, kò sẹ́ni tó mọ ibi tí dùgbẹ̀dùgbẹ̀ ọ̀rọ̀ ìjà kan tó ń rú lábẹ́nú láàrin gbajúmọ̀ olórin hip hop ní Habib Òkìkíọlá, ẹni táwọn èèyàn mọ̀ sí Portable, àti igbákejì ọ̀gá àwọn ọmọ ẹgbẹ́ Onimọto nípínlẹ̀ Èkó, Alhaji Koko Zaria, máa já sí báyìí. Ohun kan tó dájú ṣáká ni pé Portable kò mú ọ̀rọ̀ náà ní kékeré. Ariwo burúkú ló ń pa tó sì ń ṣe fídíò ọlọ́kan òjọ̀kan sórí ayélujára láti fi àìdùnnú rẹ̀ hàn sí ìṣẹ̀lẹ̀ náà. Ẹni bá sì rí bí ọmọkùnrin náà ti ń fẹ̀ fún fò tó ń làágùn nímú lórí ẹ̀sùn tó fi kan Koko Zaria pé ó gbàyàwó òun, tọ̀hún yóò mọ̀ pé kinní ọ̀hún kò wọ ibi tó dáa lára ọmọkùnrin olórin náà. Ìlérí tí Portable ń lé báyìí ni pé òun kò sọ pé kí Koko Zaria má bá ìyá ọmọ òun sùn gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ń ṣe báyìí, ṣùgbọ́n kó má dá a láṣà rárá láti gba ọmọ òun tí àlè rẹ̀ máa ń gbé wá bá a níbi tí wọ́n ti ń pàdé. Nínú fídíò tí ọmọkùnrin olórin tí wọ́n ń pè ní Sàásùsẹ̀ gbé sórí ayélujára ló ti ki èpè ńlá bọnu tó sì ń fọwọ́ gbáyà pé kò sóhun tí Koko Zaria lè fòun ṣe nítorí pé òun pàápàá kì í ṣe ẹran rírọ̀ rárá. Ó ní, ẹ wò ó, ẹ bá mi kìlọ̀ fún Koko Zaria gidi o, mi ò sọ pé kó má bá ìyá ọmọ mi sùn, ṣùgbọ́n ẹ sọ fún un pé kó yé gbọ́wọ́lé ọmọ mi lórí mọ́. Ìyàwó ọ̀lẹ ni wọ́n ń gbà, kò sẹ́ni tó máa gbọmọ ọ̀lẹ láyé. Èmi ni mo lọ́mọ mi, màálù ni mo sì pa lọ́jọ́ tá a máa kó ọmọ ọ̀hún jáde. Ìyá ọmọ ọ̀hún ló jẹ́ oníranú obìnrin, báwo ló ṣe máa gbé ọmọ mi lọ sọ́dọ̀ àlè rẹ̀ tí í ṣe Koko Zaria. Koko Zaria náà á wá ra bisikíìtì àtàwọn oríṣiríṣi ohun ìpanu fọ́mọ tèmi lóòtẹ́ẹ̀lì tí wọ́n bá gbé ara wọn lọ. Ọmọ ọ̀hún sì kéré lọ́jọ́ orí ju ohun tí ìyá rẹ̀ ń gbé lọ ṣe yìí kẹ́ ẹ. Káàtì ẹ̀ sọ pé olórí bobo nìyá ọmọ mi tó ń gbé ọmọ ọdún kan péré lọ sóòtẹ́ẹ̀lì yìí. Ṣé ojú kò ṣọnà fún Koko Zaria pàápàá ni pé ọmọ tí àlè rẹ̀ ń gbé wá báwọn ní òtẹ́ẹ̀lì sì mú ọmú lọ́wọ́? Ẹ sọ fún ìyá ọmọ náà pé kó máa gbìyànjú láti gbé ọmọ mi sílẹ̀ sọ́dọ̀ ẹnìkan tó bá ti fẹ́ lọ bá Koko Zaria tàbí àlè rẹ̀ yòówù tó bá fẹ́ lọ bá. Gbogbo ohun tó yẹ kí n ṣe gẹ́gẹ́ bí ojúlówó bàbá ọmọ ni mò ń ṣe lórí ọmọ mi, ṣùgbọ́n obìnrin tó bá máa ya oníranù á yà á lọ́rọ̀ ẹ̀. Kò jọ mí lójú rárá, ṣùgbọ́n ẹ ṣàkìlọ̀ fún Koko Zaria pé kó ṣọ́ra ṣe o, mi ò kì í ṣẹ́ni tí wọ́n máa yàn jẹ lásán. Ogun ń bọ̀ fóhun tó ṣe sí mi yìí. Ojú MC Olúọmọ, ìyẹn ọ̀gá ńlá, ẹni tó jẹ́ ọ̀gá Koko Zaria ni mò ń tì o. MC ló pè mí sóde Oṣòdìdè. Bí kì í bá ṣe pé mo lọ síbẹ̀ ni ojú mi kò ní rí rádaràda yẹn rárá, ṣùgbọ́n ó tiẹ̀ dáa, ó dáa bẹ́ẹ̀ náà. Ojú mi ni mo fi rí ohun tó ń ṣẹlẹ̀ lọ́jọ́ náà, kì í ṣe pé ẹnìkan ló wá ṣòfófó fún mi. Èmi pàápàá kò mọ̀ pé ìyá ọmọ mi yìí gbọ̀pọ̀ bẹ́ẹ̀ yẹn o níta gbangba. Ìta gbangba ni Koko Zaria tó jí àlè ẹ̀ wá ń kẹnu bọ̀ lẹ́nu. Àṣẹ aṣẹ́wó ni ẹni tó bímọ fún mi. Oníranù lágbà nìkẹ́, ìwọ tó ń gbádùn lọ́dọ̀ mi tó wá ń tẹ̀lé Koko Zaria tó jẹ́ pé ọmọ onímọ́tò lásán ni, agbèrò tí kò lọ́jọ́ ọ̀la gidi. Ó fi ìlú mọ̀ ká sílẹ̀, ó wá ń lọ gbé ìdí fún olóṣì èèyàn kan sí ọ̀ ẹ. Ṣùgbọ́n Koko Zaria náà ti fún Portable lésì o, bó tilẹ̀ jẹ́ pé kì í ṣe pé ó sọ̀rọ̀ kankan fún un. Orin Pasuma ló gbé sórí fídíò kan tó gbé jáde. Orin tí Pasuma kọ pé àwọn ti kọjá gbogbo ìyẹn ni ọkùnrin náà gbé sí i tó sì ń fi fún Portable lésì. Kò sẹ́ni tó ti mọ ibi tí ọ̀rọ̀ náà yóò yọrí sí. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.